Mo kí gbogbo ojú tó ń wò wá nílé lóko níbikíbi tí ẹ bá wà lẹ́yìn odi ni. Orúkọ tèmi ni Evangelist Ebenezer Komolafe láti ilé iṣẹ́ ìránṣẹ́ Battle Bomb for Christ Deliverance Ministry tó wà ní Mọ́jọ́dá ní Ìkòròdú, Lagos State ní Nàìjíríà ń bì. Lẹ́ẹ̀kan tí mo kí gbogbo ojú tó ń wò wá níbikíbi tí ẹ bá wà, Ọlọ́run àánú á wà pẹ̀lú yín. Lórí pé kí Ọlọ́run pèèyàn àti pé iṣẹ́ tí ó fẹ́ rán yàn. Tí a bá wò lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìbéèrè tẹ́ béèrè yìí ó máa ń mú èdè àìyedè wá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Tí Ọlọ́run bá fẹ́ pèèyàn àbí Ọlọ́run pèèyàn, Ọlọ́run máa pèèyàn fúnra rẹ̀, á fún un ní àmì tó máa fi mọ̀ pé òun Ọlọ́run ló ń pè é. Ọ̀pọ̀lọpọ̀ nígbà míì wọ́n á ní ìránṣẹ́ Ọlọ́run sọ fún mi pé Ọlọ́run fẹ́ lò mí. Bàbá kan ríran sí mi pé ìránṣẹ́ Ọlọ́run ni mí. Ṣùgbọ́n ìbéèrè tèmi máa ń bi wọ́n léèrè ni wípé ṣé Ọlọ́run fúnra rẹ̀ sọ fún ẹ pé òun fẹ́ lò ẹ́? Nítorí pé kí ni? Mi ò lè jẹ́ bàbá sí ọmọ kí ọmọ mi yẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ mi kí n wá máa pe ẹni tó ń lọ ní títì pé jọ̀ọ́ o, wá bá mi sọ fún ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé mo fẹ́ ránṣẹ́. Mi ì mọ bó ṣe máa túmọ̀ sí létí èèyàn. The best thing, ohun tó jẹ́ kókó ni wípé ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, tí relationship èmi àti ẹ̀ tí ò bá ti bàjẹ́, tó bá dẹ̀ bàjẹ́ á dàbẹ́ ni pé mi ò ní pè, ẹlòmíì ni máa pè. Ṣùgbọ́n tí relationship wa ò bá bàjẹ́, kí ló tọ́ sí mi jù láti jọ pé kí n sọ pé ọmọ mi mo fẹ́ pè ẹ́, mo fẹ́ lò ẹ́, wá lọ bá mi ṣe báyìí, wá lọ bá mi ṣe báyìí. Màá wá ṣàlàyé nǹkan tí mo fẹ́ kó ṣe fún, á dẹ̀ lọ ṣe. Tí Ọlọ́run bá fẹ́ lòyàn, Ọlọ́run máa bá sọ̀rọ̀ direct pé òun fẹ́ lò ó. Ó lè fi hàn àwọn ọ̀pọ̀lọpọ̀ wípé o Ọlọ́run fẹ́ lò ẹ́ o, ìránṣẹ́ Ọlọ́run ni ẹ́ o, òun báyìí lọ́lọ́run fẹ́ lò ẹ́ fún. Ṣùgbọ́n ìwọ gangan tí Ọlọ́run fẹ́ lò, Ọlọ́run ní láti bá ẹ sọ wípé òun fẹ́ lò ẹ́. Yálà lójú oorun ni, yálà lójú àlá ni, yálà bóyá ìwọ gangan fúnra ẹ, bóyá o kàn jókòó, o kàn rí ìfihàn ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run láti sọ fún ìwọ gan fúnra rẹ pé òun fẹ́ lò ẹ́. Ó wá tún lè máa rán àwọn ènìyàn o. Ṣùgbọ́n ìwọ gangan láti lè sọ wípé lóòótọ́ Ọlọ́run pè mí, ó lóun fẹ́ lò mí ni. Ohun tó dẹ̀ fẹ́ lò ẹ́ fún á ṣàlàyé ẹ̀. Ibi tó fẹ́ pè ẹ́ fún á ṣàlàyé ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn máa ń sọ wípé ènìyàn ló sọ fáwọn pé Ọlọ́run fẹ́ lò àwọn. Á dẹ̀ máa rí iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣe nítòótọ́. Bẹ́ẹ̀ ni. Ó túmọ̀ sí wípé Ọlọ́run fúnra rẹ̀ á ti bá ẹ sọ̀rọ̀. Ó lè ṣe nínú àlá ẹ. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá sọ pé o jẹ́ Kristẹni, o ń láti ní wòlíì tiẹ̀. Wòlíì ẹ ó lè jẹ́ bàbá ẹ. Wòlíì ẹ ó lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wà ní abẹ́. Wòlíì ẹ ó lè jẹ́ ẹnikẹ́ni sí ẹ tó jẹ́ ẹni tí ó ní ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run láti lè darí ẹ. Ọ̀pọ̀lọpọ̀ á lóhùn ńlá làwọn gbàgbé. Ó dàbẹ́ ni pé àlá tó gbàgbé yẹn ó ní ìtumọ̀. Ṣùgbọ́n torí wípé Sátánì ò fẹ́ kó o lè tẹ̀lé ìtumọ̀ ẹ̀, kò fẹ́ kó o tẹ̀lé nǹkan tí Ọlọ́run bá ẹ sọ ńbẹ̀, wọ́n á jẹ́ kó o gbàgbé. So tí Ọlọ́run bá lóun fẹ́ lò ẹ́, tó bá farahàn ẹ́ lójú àlá ẹ àbí lójú ìran tó wá jí tó o gbàgbé tó o mọ̀ túmọ̀ ẹ̀, Ọlọ́run ti sọ fún ẹ, ìwọ ló o mọ̀ mọ́. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé gbogbo ẹ̀dá wípé tí Ọlọ́run bá fẹ́ lò ẹ́, Ọlọ́run láti sọ fún ẹ. Ó wá tún lè fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o kí wọ́n máa sọ fún ẹ. Ṣùgbọ́n ìwọ gangan tó fẹ́ lò, Ọlọ́run láti sọ fún ọ. Ìbéèrè tẹ́ béèrè yẹn, ìbéèrè tó tún ń da àwùjọ Kristẹni láàmú lénìí nìyẹn. Atọ́kùn, ohun tí máa sọ ni wípé kì í ṣe gbogbo ẹ̀dá tí Ọlọ́run pè ló ní kán lọ dájọ́ sílẹ̀. Àìní ìmọ̀ tó àti àìfarabalẹ̀ òun ló ń fa gbogbo wàhálà tó wà nílẹ̀. Ṣe ló dàbẹ̀ pé kí n ṣe àpèjúwe fún yín. Ó dàbẹ̀ ni wípé kí ọmọ 10 wà níwájú mi. Kí ní Emmanuel wá kó dọ́dọ̀ mi kí n sọ pé wá bá mi lọ sí oko lọ bá mi mú iṣu wá. Daniel wá
wá bá mi lọ sí oko, ìwọ lọ bá mi mú ìrèké wá. Jeremiah wá bá mi lọ sí oko, ìwọ lọ bá mi mú àgbàdo wá. Kí n wá pe ìkan sí, kí n wá porúkọ ìkan sí pé ìwọ ní tiẹ̀ Ámọ́sì wá, kí Ámọ́sì máa sáré bọ̀ kó wá ní bàbá mo ti gbọ́ kó wá sáré máa gba ọ̀nà oko lọ. Ṣé Ámọ́sì mọ nǹkan tí mo fẹ́ ní kó lọ mú wá lóko? Ibi tí wàhálà wà sí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run pè kò farabalẹ̀ gbọ́ nǹkan tí Ọlọ́run fẹ́ ní kó lọ ṣe, torí pé Ọlọ́run ti rán àwọn kan lọ sóko, òun náà sáré gbọ̀nà oko lọ. Ọlọ́run ò dẹ̀ rán lọ́nà oko, bóyá ọ̀nà odò lọ́lọ́run fẹ́ rán lọ. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ńbẹ̀ yẹn ni pé àìní farabalẹ̀ tó. Tán bá ti wá wọ inú iṣẹ́ ìránṣẹ́ yẹn, tán bá wá rí wípé iṣẹ́ ò ṣe, á ní Ọlọ́run ò pè mí. Ọlọ́run ò lóhùn ò pè ẹ́, ṣùgbọ́n ṣé ohun tó pè ẹ́ fún lòun ṣe? Atọ́kùn, Ọlọ́run ò lè sọ pé òun ò pè ẹ́ o, ó pè ẹ́, ṣùgbọ́n ṣé o farabalẹ̀ gbọ́ nǹkan tó pè ẹ́ fún? Ṣé ohun tó ní kó o wá lọ ṣe, ṣé òun lòun ṣe? Iṣẹ́ ìránṣẹ́, ibẹ̀ yẹn ni iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ti máa ń di iṣẹ́ ìránṣẹ́ ara ẹni mọ́yàn lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run á wá di iṣẹ́ ìránṣẹ́ mi. Yorùbá tí mò ń sọ yẹn ò yé. Á wá sọ iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run di iṣẹ́ ìránṣẹ́ ara ẹ̀. Ìdí nìyẹn nínú gbogbo kí báwo ni ìbá ṣe pé ní àwùjọ kìrìsìtẹ́nì lénìí lórí pẹpẹ iṣẹ́ ìránṣẹ́ méjì là ń ṣe. Iṣẹ́ ìránṣẹ́ mi àti iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Téèyàn á dáa fún yín atọ́kùn. Ẹlòmíì Ọlọ́run pè ní tòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tẹ́ ẹ rí lórí pẹpẹ yẹn lọ́lọ́run pè. Ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín báyìí. Mo fi wé iṣẹ́ ìránṣẹ́ méjì. Iṣẹ́ ìránṣẹ́ mi ó yàtọ̀ sí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó yàtọ̀ sí iṣẹ́ ìránṣẹ́ mi. A ti wá kó méjèèjì papọ̀ sórí pẹpẹ. Àwa mélèé tí bọ̀dá ń ṣe, àmélèé tí sìstà ń ṣe. Ṣíṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ló ń ṣe àbí iṣẹ́ ìránṣẹ́ tara ẹ̀? Iṣẹ́ ìránṣẹ́ méjì tó wà ní. Ẹ jẹ́ kí n wá ṣe àpèjúwe kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lórí pẹpẹ lónìí, Ọlọ́run pè é pé wá, gba àdá, gba ọkọ́, gba jígà, wá lọ sóko, wá lọ wú iṣu wá fún mi. Wò ó, aago 3 ọ̀sán ni mo pè ẹ́, tètè wá lọ sóko etílé, wá lọ wú iṣu wá fún mi. Ó dẹ̀ gba àdá yẹn. Iṣu 100 ni mo ní kó o wú wá o. Ẹni tó fẹ́ rán ẹ lóko yẹn, ó ti mọ iye ọdún tóun fi gbin iṣu yẹn síbẹ̀. Ó ti mọ bí iṣu yẹn ṣe máa ta. Ìdí nìyẹn tó fi fún ẹ ní jígà, pé tí iṣu yẹn bá wọlé wàá lè lo jígà láti wú. Ìdí nìyẹn tó fi fún ẹ ní ṣọ́fẹ̀, wàá lè fi ṣọ́fẹ̀ yẹn wàá fi kó gbogbo iyẹ̀pẹ̀ tó wà nídìí ẹ̀ kúrò kó o lè rí iṣu yẹn mú jáde. Gbogbo irinṣẹ́ tó tó fún ẹ láti lè fi mú iṣu yẹn wálé ló máa kó fún ẹ. Kò nílò kó o béèrè. Ẹlòmíà ní mò ń béèrè fún ẹ̀mí, mò ń béèrè fún ẹ̀mí láti ṣe ilé, ẹ̀mí láti. Ẹni tó fẹ́ rán ẹ níṣẹ́ ó ti mọ ohun tó fẹ́ ṣe, ó ti mọ ohun tó rán ẹ lọ, ó ti mọ ohun tó máa lò láti fi ṣe. Ó ti mọ gbogbo irinṣẹ́ tó máa lò láti fi ṣiṣẹ́ tó fẹ́ rán ẹ. Ní ọ̀pọ̀ ìgbà ó nílò láti béèrè. Now, gẹ́gẹ́ bí àpèjúwe tí mò ń ṣe, ó wá kó gbogbo irinṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ pé lọ bá mi mú iṣu 100 wá. Ibi tí wàhálà ti dé orí pẹpẹ lénìí nìyẹn o. Atọ́kùn ẹ má bínú o. Ibi tí wàhálà ti dé orí pẹpẹ ni ọ̀pọ̀lọpọ̀. Nígbà tó wá ń lọ sí oko yẹn lọ mú iṣu wá, ó wá yà lóko tí wọn ò rán torí pé ó rí iṣu lóko yẹn náà. Ó wá ń wú iṣu yẹn, ó wú iṣu yẹn. Ibi iṣu ìwúwú yẹn ló wà títí aago 6 fi lù nírọ̀lẹ́. Aago 8 alẹ́ lù bá. Ó wá kó gbogbo iṣu yẹn. Kò tí ì lọ mú iṣu níbi tí wọ́n rán gangan o. Gbogbo iṣu tó lọ mú yẹn tójú ọ̀nà ni o. Ìyẹn jẹ́ èrè fún. Ó fi gbogbo irinṣẹ́ tí Ọlọ́run kó lé lọ́wọ́ pé kó lọ fi mú iṣu wá lóko, ó fi ń pa èrè sí àpò ara ẹ̀. Ẹ gbọ́ Yorùbá tí mò ń sọ. Gbogbo irinṣẹ́ yẹn bí ẹ̀bùn tí Ọlọ́run fún láti lọ fi jèrè ọkàn, ó fi ń pa owó sí àpò ara ẹ̀. Iṣẹ́ tí wọ́n rán lọ gangan, oko tí wọ́n rán lọ kò tí ì débẹ̀ o. Títí aago 8 alẹ́, títí aago 9 alẹ́, títí tí Ọlọ́run fi wá pé oníkálukú pé ẹ padà máa bọ̀ o. Iṣu 100 tí mo ní kó lọ wú wá dà. Torí pé mo dé oko yẹn, mo rí pé iṣu 100 yẹn ṣì wà lóko. Èrè tí mo ní kó lọ kó wá dà. Kò dẹ̀ lè fi èrè tẹ́lẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn hàn torí pé wọn ò rán níbẹ̀. Ẹ gbọ́ mi, iṣẹ́ ìránṣẹ́ tara ẹ̀ ló ṣe yẹn. Kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ ti Ọlọ́run.
ìyẹn lẹ fi máa rí lórí pẹpẹ lóde òní. Oníkálukú àwọn ìránṣẹ́ Ọlọ́run, tẹ́ ẹ bá ti rí ìránṣẹ́ Ọlọ́run tó ń fi anointing àti ẹ̀bùn Ọlọ́run tó fi ń dìmáàndì owó lórí pẹpẹ, iṣẹ́ ìránṣẹ́ tara ẹ̀ ló ń ṣe, kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Nítorí pé kí ni, ọ̀fẹ́ la fi fún wa, ọ̀fẹ́ la gbọ́dọ̀ fi fún wọn. Ṣé bó sọ pé Ọlọ́run ló pè ẹ́? Ṣé bẹ́ni tó bá pèèyàn ló ń sanwó oṣù fún yàn? Ìwọ ṣe ń gbowó oṣù tipátipá, ó máa dìmáàndì pé iye báyìí ni kí wọ́n mú wá. Ibi tó tiẹ̀ wá burú sí jù, tẹ́lòmíì bá máa gbàdúrà fún yàn, ó ní iye tó máa kọ́kọ́ gbà. Ó máa sọ fún ẹ pé iye báyìí ló máa mú wá, iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ẹ yìí, iye báyìí ló máa san. Wọ́n á dẹ̀ san fún. Ó túmọ̀ sí wípé òun fi ẹ̀bùn Ọlọ́run, ó fi ń pa owó sápò ara ẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ tara ẹ̀ ló ń ṣe. Àfi tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tọlọ́run lénìí nìkan ló kù. Iṣẹ́ ìránṣẹ́ tara ẹ̀ ló ń ṣe. Tó bá ti fi lè fi ẹ̀bùn yẹn máa fi gba owó lọ́wọ́ èèyàn láì ṣe wípé Ọlọ́run ní kó o fi gba owó yẹn ní ọ̀nà kan tàbí ọ̀nà èmi, iṣẹ́ ìránṣẹ́ ti ara ẹni. Atọ́kùn, ṣe báwa náà máa ń rí lórí a máa ń rí káàkiri. Kẹ́lòmíì tó gbàdúrà fún yàn, ó lè ní kó lọ mú 30,000 wá, ó lè ní kó lọ mú 50,000 wá. Iṣẹ́ ìránṣẹ́ ara ẹ ló ń ṣe. Mi ò sọ pé Ọlọ́run ò pè ẹ́, ṣùgbọ́n àpèjúwe ẹ̀ ni wípé iṣẹ́ ìránṣẹ́ ti ara ẹ ló ń ṣe. O ò tí ì ṣiṣẹ́ tọ́lọ́run rẹ̀. Tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lénìí ló kù. Ìyàtọ̀ tó wà nínú iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Tó bá jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gangan ló ń ṣe, tó jẹ́ pé o fẹ́ ṣe bí Ọlọ́run ṣe gbé léèyàn lọ́wọ́, ṣé bí ká gbàdúrà ni? O lè gbàdúrà fẹ́ni gúngùn kó jẹ́ pé ẹni kúkúrú ló máa sọ pé òun dẹ̀ láìkí bàbá yìí. Bàbá, ẹ fún mi lákàán nọ́mbà mi. Ṣọ́lọ́run ò lè ṣe ni. Ìbá ka Bíbélì nígbà tí Jésù gan fẹ́ owó tó nílò owó, ó ní káwọn ọmọ ẹ̀yìn lọ pa ẹja wá, ó ní kán lanú ẹ̀, wọ́n dẹ̀ mú níjà, wọ́n mú owó jáde lẹ́nu ẹ̀, ó dẹ̀ ní ẹ lọ san. Ṣọ́lọ́run ò lè ṣe ju bẹ́ẹ̀ lọ ni? Ọlọ́run lè ṣe ju bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n torí pé a fẹ́ fi ẹ̀bùn Ọlọ́run tó fún wa, a fẹ́ fi wá oúnjẹ àti owó fún ara wa àti ọrọ̀ ayé fúnra wa, ibi tí orí pẹpẹ ti dàrú nìyẹn. Ibi tí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ti di iṣẹ́ ìránṣẹ́ ara ẹni mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nìyẹn. Tí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ti di iṣẹ́ ìránṣẹ́ ara ẹ̀. Atọ́kùn, ìrònúpìwàdà ló kù. Ìrònúpìwàdà ló kù. Tá a bá kó ṣọ́ọ̀ṣì 100 lẹ̀ lórílẹ̀‐èdè ibi tá a wà yìí, iṣẹ́ ìránṣẹ́ ara ẹni 90 ni. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ìránṣẹ́ ara ẹni 90 ni. Bẹ́ẹ̀ ni, a ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ púpọ̀ jù ni kó má dàbẹ́ ni wípé àwa kìrìsìtẹ́nì náà là ń bú ara wa. Kìdẹ́ ṣe pé à ń bú ara wa, ṣùgbọ́n à ń pe ara wa sí àkíyèsí. À ń pe ara wa sí àkíyèsí. Àwọn tó bá máa ronúpìwàdà kí wọ́n tètè ronúpìwàdà kó tó di wípé ilẹ̀ ṣú. Ẹni tó ní ká lọ sóko lọ múṣu wá, tó ní ká lọ pẹja wá, tó bá bi wá léèrè pé ohun tó ń ràn wá ń kọ́ ká lè rí nǹkan kó lẹ̀, kó má jẹ́ wípé èrè titi wa lẹ́gbẹ̀ẹ́ ilé la yìí ń kó káàkiri. Kì í ṣe pé bóyá a fi ń bára wa wí àbí a fi ń búra wa, bí ó ṣe pé ká fi pe ara wa sí ìrònúpìwàdà. Ohun tí wọ́n lè ṣe ni wípé ẹni tó bá ti rí wípé iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ti di iṣẹ́ ìránṣẹ́ mi mọ́ òun lọ́wọ́, kó tètè ya ronúpìwàdà, kó ṣe é bí Ọlọ́run bá ṣe ní kó ṣe é. Kì í ṣe pé kó ṣe é bí ebi bá ṣe ń pa àbí bó bá ṣe nílò owó nítorí ọmọ tó bí sílẹ̀, bóyá wọ́n pọ̀ ju agbára ẹ̀ lọ, tàbí ó fẹ́ lo mọ́tò àbí ó fẹ́ lo nǹkan ayé. Ká tètè ronúpìwàdà, ká pera wa sí ìrònúpìwàdà kó tó di wípé ẹni tó rán wa níṣẹ́ ó pè wá pé ó yá, ohun tí mo rán ẹ dà. Ọ̀nà tèmi mọ̀ pa lè lò nìyẹn. Ṣùgbọ́n ká má tanra wa jẹ, atọ́kùn. Nínú ọgọ́rùn-ún ní 90% pátá iṣẹ́ ìránṣẹ́ ara mi ni. Tẹ́ bá dẹ̀ gbọ́ káàkiri, Olúwa pè mí, Olúwa pè wọ́n ní tòótọ́. Ṣùgbọ́n ṣé ẹ̀bùn tó Olúwa fún ẹ, ṣé òun ló fi ń ṣiṣẹ́ fún àbí o fi ń pawó sáyé ara ẹ? Ibi tí ọ̀rọ̀ kù sí nìyẹn. Bó o dẹ̀ fi ń pawó sápò ara ẹ, Ọlọ́run á máa wò ẹ́. Iṣu 20 àbí 100 tó ní kó lọ mú wá, ọjọ́ tó bá pè ẹ́ tílẹ̀ ṣú tó bá wá rí kó dọ́dọ̀ ẹ̀, àwa ṣe mọ nǹkan tó máa sọ. Ṣùgbọ́n ó bẹ́tà àbí ó dára kó ní kálukú tètè ya ronú. Ibi tí eléyìí tó ti yà mí lẹ́nu bẹ̀, atọ́kùn, eléyìí tó yà mí lẹ́nu bẹ̀, ẹlòmíì á tún dúró lórí pẹpẹ pé Olúwa sọ wípé èèyàn 10 wà níbi bíi tó máa fún òun ní 10,000 kó máa jáde bọ̀, pé
pé èèyàn mẹ́wàá olóríire mẹ́wàá wà níbí atọ́kùn sáwọn tó kù tán jókòó yẹn wọ́n ń ṣe olóríire èmi ò gbọ́dọ̀ lọ rú ìjọ bẹ́ẹ̀ máa dìde pé alàgbà yẹn pé ṣé èmi ò wá ń ṣe olóríire ẹlòmíì á dìde dúró láàrin ìjọ á ní olúwa ń bá mi sọ̀rọ̀ pé àwọn mẹ́wàá kan olóríire mẹ́wàá kan wà níbí tí wọ́n máa la ọdún yìí já ti ìdùnnú ti ayọ̀ pẹ̀lú 20,000 kan máa bọ̀ níta àwọn èèyàn á dẹ̀ máa jáde àwọn tó kù àwa jókòó wọn ò ní jáde àwọn yẹn ò ń ṣe olóríire àdọ́gbọ́n ṣépè ni bígbà téèyàn ń dọ́gbọ́n ṣépè ni iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó ti di iṣẹ́ ìránṣẹ́ ara ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ àfi kó o ronú pìwàdà iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó bá ti di iṣẹ́ ìránṣẹ́ ara mọ́yàn lọ́wọ́ ní gbólóhùn bẹ́ẹ̀ yẹn ń jáde lẹ́nu èèyàn ẹlòmíà ní mi ò ní pé o ní 10,000 o ẹ̀yin o ní 20,000 yẹn nìkan ni máa pè ẹlòmíà tó bá tún ti dé á tún pé o ní 10,000 yẹn ó da ẹ̀yin o ní 10,000 tí àánú Ọlọ́run máa ṣí fún lọ́sẹ̀ yìí kó máa jáde bọ́ ń ta ṣáwọn tó kù tó jókòó yẹn ṣáàánú Ọlọ́run ò ní ṣí fún wọn ni ẹ rí i pé ìrònúpìwàdà ló yẹ kí orí pẹpẹ tètè bẹ̀rẹ̀ kó tó di wípé ẹni tó pè wá síṣẹ́ ó dé ìrònúpìwàdà ni atọ́kùn tá a bá ronúpìwàdà tẹ́ni tó po ní kálukú síṣẹ́ bá dé ẹlòmíì á rojọ́ ẹnu àbó ìdí nìyẹn ẹlòmíì ò tí ì dóko ibi tán ní kó ti lọ ṣiṣẹ́ ó kàn ń kówó ó ń jalè ẹ̀gbẹ́ ilé ó ń jalè ẹ̀gbá ọ̀nà ó ń jalè ẹ̀bá ọ̀nà ó fi ń ra mọ́tò ó fi ń gbádùn ayé ara ẹ̀ ó fi ń ṣe oríṣiríṣi fúnra ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ Ọlọ́run kò tí ì ṣe ó ti ṣe iṣẹ́ ti ara ẹ̀ ìrònúpìwàdà ni atọ́kùn tá a bá máa ṣe o lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí iṣẹ́ ìránṣẹ́ yìí dé níbi tó rí pẹpẹ dé ìrònúpìwàdà ìjọ tẹ́ ẹ̀ tí ẹ̀ lérò gan ẹlòmíà lóun dé láti Jerúsálẹ́mù alóróró yìí òróró yìí òun gbé òróró yìí wá láti Jerúsálẹ́mù òun fẹ́ èèyàn mẹ́rin tó máa fún un ní 50,000 olóríire mẹ́rin tó máa sọ di ẹni ìbùkún lónìí tó máa fún un ní 50,000 àwọn tó kù yẹn wọn kì í ṣe olóríire ó máa ń yà mí lẹ́nu àwọn ẹlòmíì náà máa jáde wọ́n máa ta òróró yẹn lé wọn lórí a máa ta òróró yẹn lé wọn lórí a máa kó 50,000 yẹn lẹ̀ sáwọn tó kù tán jókòó yẹn ṣé wọ́n ṣe olóríire àbáàrò lórí ibú níwájú Ọlọ́run ìrònúpìwàdà ni kí gbogbo pẹpẹ kan tètè ya ronúpìwàdà kẹ́ni tó pè wá síṣẹ́ kó tó dé ni atọ́kùn ohun tèmi lè rí sọ lórí ibẹ̀ yẹn ni. Atọ́kùn ó máa ń ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tí Ọlọ́run pe Sámúẹ́lì ó lọ bá Élì ó ní bàbá ẹ̀ ń pè mí Élì ní mi ò pè ẹ́ ìgbà tó jẹ́ ó ní tó bá tún ti pè ẹ́ ó ní sọ pé máa wí Ọlọ́run ń pe Sámúẹ́lì ṣùgbọ́n Sámúẹ́lì ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run ń pè ṣùgbọ́n tí ò mọ̀ ó nílò láti lọ bá ẹnìkan ìdí nìyẹn tó o bá ti lálàá tí ò bá ti yí ẹ tó o kàn mọ̀ pé o lálàá o gbàgbé ṣùgbọ́n o wá ní mẹ́mórì pé mo dẹ̀ lálàá o mo gbàgbé òun láti tọ wòlíì ẹ lọ fún àdúrà torí ohun tó gbàgbé yẹn àṣírí gidi ni tí Ọlọ́run fẹ́ fi bá ẹ lò ṣùgbọ́n o ti gbàgbé ó lè fi ìyà jẹ ẹ́ tí Ọlọ́run bá pè èèyàn tí èèyàn ò bá tètè dáhùn sí iṣẹ́ yẹn ó lè máa fi ìyà jẹ ó lè máa rí ìdààmú tàbí ìbànújẹ́ ẹlòmíì pàápàá ọmọ á kú mọ́ ọ lọ́wọ́ ẹlòmíì ìyàwó lè kú mọ́ ọ lọ́wọ́ ẹlòmíì gan tí ò bá ṣọ́ra á da láàbọ̀ ara lórí pé Olúwa pè kò tètè dáhùn òótọ́ ni atọ́kùn tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjọ pọ̀ nínú ayé ṣùgbọ́n a sọ̀rọ̀ ibi ilé iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbé lé èmi lọ́wọ́ olú ilé iṣẹ́ ìránṣẹ́ wa wà ní Battle Bomb for Christ Deliverance Ministry ní ìlú Mọ́jọ́dá ní Talking Road ní Mọ́jọ́dá bus stop ní Ìkòròdú àbí Ádámọ̀ bus stop ní ìlú Mọ́jọ́dá ní Ìkòròdú Lagos State ní Nàìjíríà ibẹ̀ ni olú ilé iṣẹ́ ìránṣẹ́ wa wà Ọlọ́run dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti ní ìjọ káàkiri ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ajínrere Komolafe Ebenezer Adéyẹmí Ọlọ́run má jẹ̀mú àwọn wòlíì agbára tógun kì í borí àṣẹ tọ́wọ́ ayé kì í mú a gbé yín ga fún gbogbo ojú tó wò yìí fún gbogbo ọkàn tó wà níbi bíi pẹ̀lú wa láti máa gbọ́ ọ̀rọ̀ yìí
ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa, ọlọ́run gba ọpẹ́ wa nítorí gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tó lè dènà mọ́ ayọ̀ yín, ọlọ́run kó wá dárí ẹ̀ṣẹ̀ jì yín. Mo bẹ̀ ọlọ́run má jẹ̀mú àṣẹ àti agbára tógun kì í borí lórúkọ Jésù lórí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí, ọlọ́run kó ràn sí yín. Agbára àánú tó máa mú ọ pàdé ayọ̀ tí ènìyàn á rí tí wọ́n á sọ wípé ní tòótọ́ ọlọ́run wà nínú ayé rẹ, lórúkọ Jésù ọ̀run kó yọ̀ǹda fún ọ. Mo bẹ̀ ọlọ́run má jẹ̀mú àwọn wòlíì kó súre fún ọ, ọ̀nà kó là fún ọ, gbogbo tí tó ń gbọ́ mi àtojú tó ń wò mí. Mo bẹ̀ ọlọ́run pé láti wákàtí ọ̀nà kó là fún yín, ẹ délé àṣeyọrí, bẹ́ẹ̀ ló máa rí, ọkàn yín á balẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àlàáfíà ni fún yín.